Ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Ìlọrin èyí tí wọ́n ń pè ní the Ìlọrin Emirate Descendant Progressive Union IEDPU wọ́n máa ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ wọ́n sì ti ṣe akitiyan láti parí ìjà àwọn gbajúgbajà àfáà méjì ilẹ̀ Yorùbá ní ìyún Sheikh Habib Adam Abdullahi Al-Ilory ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Baba Lágége tó tún jẹ́ olùdarí ilé kéwu Markaz tó wà lágbègbè Agége ní ìpínlẹ̀ Èkó àti àfáà àgbà ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara èèyàn mufti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara èèyàn Sheikh Sulaiman Farouk Oníkìjìpá pẹ̀lú bí wọ́n ṣe ṣe àbẹ̀wò sí àwọn bàbá méjèèjì náà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tí wọ́n sì fi díẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì wọ́n ti gbà láti gba àlàáfíà láàyè lẹ́rìn tí pé lọ́sẹ̀ tó kọjá ní ìjà Sheikh Oníkìjìpá àti Sheikh Habib ló máa gba ọ̀nà tuntun yọ nígbà tí Sheikh Habib tó fẹ̀sùn kan Oníkìjìpá wípé àìsàn tí ó kọlù òun ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn èyí tí ó ní agbára kọjá sísọ ìpè Sheikh Oníkìjìpá ló wà lẹ́yìn ẹ̀ ó ní níbi ìgbéyàwó kan ìyún ìgbéyàwó ọmọ onídàájọ́ Bẹ̀gọ́rẹ̀ ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́dún náà sẹ́yìn ó ní ìgbà tí òun dé ẹgbẹ́ Oníkìjìpá ni wọ́n gbé àga tóun yóò jókòó sí ṣùgbọ́n tó ní òun kò mọ̀ bí Sheikh Oníkìjìpá bó ṣe kó àdó ògùn méjì sínú àpò agbádá òun ó sì ní lójijì lòun ò mọ tóun ṣe mọ́ tóun ò mọ ọ̀rọ̀ tóun sọ kó tó di pé òun balẹ̀ sí ilé ìwòsàn lójijì ó ní síwájú àsìkò náà ọ̀kan lára àwọn ọmọ kéwu Sheikh Oníkìjìpá ó ti fi aṣọ péńpé tí wọ́n ń pè láńkáchìf ó ti kọ́kọ́ fi nu àgún òun tó sì ní ara nǹkan náà ní lọ ṣiṣẹ́ fún láti lè pa òun àti láti lè gbẹ̀mí òun bó tilẹ̀ jẹ́ pé Sheikh Sulaiman Farouk Oníkìjìpá ó ti fi àlùkùránì búra ní ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà pé òun kò mọ ohunkóhun nípa àìsàn tó kọlù mọ̀dírù Markaz lọ́dún méjì sẹ́yìn àti pé òun kò ṣe aburú kankan sí tàbí fẹ́ gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tó di ariwo ńlá láàrin àwọn ọmọ ilé kéwú àwọn méjèèjì débi pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kò bá kùn gbé ni wọ́n sọ síra wọn lórí ẹ̀rọ ayélujára èyí tó jẹ́ kó gbiná kó máa kọ ọ̀pọ̀ àwọn mùsùlùmí pé nínú àwẹ̀ ní irú nǹkan bẹ́ẹ̀ ló tún ṣẹlẹ̀ láàrin àwọn àgbà àfáà méjèèjì náà ṣá ó sì bá ti ní àwọn àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ ọba ìlú Ìlọrin tó jẹ́ ọba ìlú táwọn àfáà méjèèjì náà jẹ́ ọmọ bẹ̀ ìyún Emir Zunure Gambari ó ti dìde sí ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ló ti pàṣẹ pé kán lọ parí ìjà náà eléyìí ló jẹ́ kí ẹgbẹ́ àwọn ọmọ bíi ìlú Ìlọrin the Ìlọrin Emirate Descendant Progressive Union lábẹ́ ààrẹ wọn Alhaji Abdulmalik Abdulmumin ló jẹ́ kí wọ́n kó àwọn ọmọ ẹgbẹ́ wọn wá sí ìlú Èkó wọ́n lọ bá Baba Lágége ìyún Sheikh Habib ṣèpàdé bẹ́ẹ̀ náà tó kúrò níbẹ̀ wọ́n gba ọ̀dọ̀ Sheikh Oníkìjìpá náà lọ wọ́n bá àwọn méjèèjì ṣèpàdé lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì ti gbà pé àwọn yóò parí ìjà náà kí ò ní sí wàhálà àti pé tó jẹ́ káwọn mọ̀ pé àwọn bọ̀wọ̀ púpọ̀ fún ọba ìlú Ìlọrin.